ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Tóyìn Abraham àti Àbíkẹ́ Sugar èyí tó ń lọ káàkiri orí ayélujára. Arábìnrin Motún Adéoyè òun náà ti jáde o láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Ó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni kódà lórí ọ̀rọ̀ tó sọ yìí Kọ́láwọlé Àjẹyẹmí òun gan ó lọ fún arábìnrin náà ní kudos látàrí ohun tí arábìnrin yìí èyí tó fi sílẹ̀ eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ọmọbìnrin èyí tí à ń pè ní Àbíkẹ́ Sugar Tóyìn Abraham ó ti ràn án lọ́wọ́ tó sì jẹ́ wípé kódà ó tún fún un ní lead role nínú ìkan lára àwọn fíìmù ẹ̀ èyí tó ṣe tó sì san owó ribiribi fún un. Ṣùgbọ́n ó rí pé àṣìírí gbàgbé ẹ̀yin tèmi ó mọ̀ ga o irú àwọn eléyìí kódà àwọn ni wọ́n máa ń súnyàn lóore ṣe. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí wí. Èdè Gẹ̀ẹ́sì ló fi kọ àwọn ọ̀rọ̀ rẹ̀ jáde. Bẹ́ẹ̀ sì ni lára àwọn nǹkan tí arábìnrin yìí sọ ọ̀rọ̀ rẹ̀ ó ṣe kí ni ó mọ ọgbọ́n dání. Gẹ́gẹ́ bí nǹkan tó kọ ó ní respect is about how we treat people. It is an attitude and a behavior. You have a brand but you have refused to rebrand. A lady you once brought close choose to move on, but all you could do is to threaten her without knowing she was setting you up for records. Relationship is not meant to be forced. When you spot a talent, it is best you hire them professionally, sign and contract and pay them their worth. But you water everything without culture, familiarity, and mother and daughter forced relationships. Now, this is one of your karma. Business should always be separated from pleasure. You have a strong hold over the media. A simple post from you would steal the peace long time ago, but rather you choose to ignore as if you are not seeing the drags and torment on her. Mental health is real and can be triggered by little things as this. You haven't reciprocated all the love shown to you enough by your loved one, but you continue to patronize yourself inside a DM of a girl who chose to move on with disrespect, even if she had posted about you together on the media. By the time you instructed, I bet you you would have ignored her as if you knew nothing about the post. That was possibly a setup, but the girl outsmarted you. You can do better. Ó tẹ̀síwájú, ó ní, we have started seeing you carrying another Alumanjiris up and down. Tomorrow, that one too will come out to talk her own. You don't know when to set boundaries. When an issue make its way to the media, it is open for public opinion. On this one, in my opinion, you lose guard. Now, know when to hire and don't forget when to fire. In between, continue to do better, ma. Eléyìí ni ọ̀rọ̀ tí arábìnrin Motún Adéoyè èyí tó sọ tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n lọ sí abẹ́ post yìí tí wọ́n sì lọ fún arábìnrin náà ní kudos. Kódà Kọ́láwọlé èyí tó jẹ́ ọkọ Tóyìn Abraham òun náà ó lọ fún arábìnrin náà ní kudos tó sì lọ like ọ̀rọ̀ náà. Ó fẹ́ dàbí ẹni wípé Kọ́láwọlé Àjẹyẹmí gan fúnra rẹ̀ ó ti máa ń bá Tóyìn Abraham sọ̀rọ̀ nípa irú àwọn ọ̀rọ̀ báyìí. Ṣùgbọ́n ó dàbí ẹni wípé Tóyìn kò gbọ́ sí lẹ́nu. Ìdí nìyí tí Kọ́láwọlé Àjẹyẹmí lẹ́yìn ìgbà tí ó rí ọ̀rọ̀ tí arábìnrin yìí kọ ó lọ fún ní oríyìn ó lọ fún ní kudos. Ẹ̀yin tèmi eléyìí
ó mọ̀ gbẹnu tán. Lára àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ, ó ní ó yẹ kéèyàn mọ àsìkò iṣẹ́, ó yẹ kéèyàn mọ àsìkò eré, kò yẹ kéèyàn máa fi ọ̀rọ̀ ìyá àtọmọ kó máa fi wé iṣẹ́. Pé Tóyìn ó máa ń ṣe àwọn nǹkan kan tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ó máa ń mú iṣẹ́ àti ẹbí, ó máa ń kó wọn papọ̀ mọ́ra wọn tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní tó bá rí àwọn tó ní talent, ó ní ṣe ló yẹ kó gbà wọ́n, kó sì fún wọn níṣẹ́, kó sì sanwó fún wọn, kí oníkálukú lẹ́yìn ìgbà tán bá ti ṣiṣẹ́ tán, kí oníkálukú kó máa lọ ní ìlọ titi ẹ̀. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti gba àwọn ọmọ wọ̀nyí síṣẹ́, yóò wá máa ṣe ìyá, yóò máa pè wọ́n ní ọmọ dọ́tà rẹ̀, yóò máa fẹ́ ṣe ìyá àti ọmọ lẹ́yìn ìgbà tí ó bá ti fún wọn níṣẹ́ tó sì ti sanwó wọn fún wọn tán. Ó ní gbogbo irú ìwà báyìí ó máa ń mú àrífín wá. Ó ní torí pé Tóyìn Abraham kò mọyì ara rẹ̀. Ó ní tó bá mọyì ara rẹ̀, ó ní yóò fi boundaries sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ èyí tó máa ń he káàkiri ní orí títì, tó sì jẹ́ wípé wọ́n padà máa ń fi ọwọ́ olóore tán sì máa fi gún lójú ni. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Arábìnrin yìí ó sọ ọ̀rọ̀ tó pọ̀. Kò tán síbẹ̀ o. Lẹ́yìn ìgbà tó bá Tóyìn Abraham wí, ó tún tẹ̀síwájú. Bẹ́ẹ̀ náà sì ni ó wá gbé àtẹ̀jáde lórí arábìnrin Àbíkẹ́ Sugar èyí tá à ń sọ yìí. Ó tún kọ episode eléyìí náà mọ̀ tún pọ̀. Lára àwọn ọ̀rọ̀ tó sọ yìí náà, òun náà ó mọ ọgbọ́n dání. Gẹ́gẹ́ bí nǹkan tí Motún Adéoyè èyí tó kọ nípa Àbíkẹ́ Sugar. Ó kọ, ó ní, "Having listened to your interview, I googled your age, but unfortunately, Google does not have much information about you. If I am not mistaken, you should be in your late 20s or early 30s. I love your courage to have spoken up, but at the same time, ó wu ọmọdé kí ó ṣe bí àgbà, ṣùgbọ́n ọjọ́ orí rẹ̀ ò jẹ́." Ó tẹ̀síwájú. Ó ní, "I would have applauded you more only if you haven't added Funke as a weapon of your rift between you and Toyin. But as usual, you all continue to feed the internet with what they always love to hear. Funke's name has nothing to do in this conversation. According to you, the genesis of what transpired was the day they removed your role from Ijakuma because they did not tell you earlier. Later, Toyin told you it was because the scene weren't needed. You already gave it your all, and you felt used because you wanted to make your friends proud, and they all came to watch. This was when you started to stay away from Toyin and give excuses anytime she wants you to show up. Due to this, you once accepted and enjoyed mother and daughter relationship with her, but later you no longer wanted it because of her ways, etc. Abike, you should have focused on this and leave Funke name alone. Wisdom is profitable to direct. You mentioned that Toyin said it's okay to advertise for other brands. One is cool with because it's okay to support each other. In business, you went ahead to advertise BOB because you thought she was referring to you. Even if you tried that with Funke, she will not only block you, you will be quietly forgotten in Nollywood. Babes, you were paid 500k 4 years 4 years ago for a cinema job that brought you to limelight when no one really knows you. Even when you said you were striving to become somebody,
and you felt that wasn't enough as a young investor. I cannot invest such money on you even in 2026. Trust me, none of these actors will take the same from you. You can find solace in them now because it is not them. Quitting a relationship with Funke to befriend Toyin is the worst mistake anyone will do. And quitting a relationship with Toyin to befriend Funke is a bad decision. A lot of what you said weren't necessary. Trust me, focused on your craft. You are enough. Abẹ́rẹ́ ọ̀rọ̀ tí arábìnrin yìí èyí tó kọ sílẹ̀ fún Àbíkẹ́ Sugar ó sọ̀rọ̀ ẹ wò ó mú ọgbọ́n dání. Ó jẹ́ kí Àbíkẹ́ mọ̀ wípé ṣé ló ń lọ sí orí Google tó ń sì lọ wo orúkọ rẹ̀ ó ní òun ò mà rí nǹkan kan mú jáde nínú nǹkan tí Google èyí tó gbé fún òun tó túmọ̀ sí wípé kódà orúkọ rẹ̀ ò tiẹ̀ lọ fà rárá kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ débi wípé Google gan yóò gbé information rẹ̀ jáde. Ó ní nígbà tó bọ́ sí orí ayélujára ó ń ṣàlàyé wípé 500k èyí tí Tóyìn Abraham tó fún olókèrè ó ní bóun ṣe wà yìí kódà ó ní tí a bá wo ọdún èyí tí Tóyìn Abraham tó fún arábìnrin yìí ní 500k fún lead role èyí tó bá ṣe ó ní bí nǹkan bí ọdún 4 sẹ́yìn ó ní èwo nínú àwọn òṣèré yìí òun ló lè san irú owó yìí fún àwọn tí wọ́n bá gbà pé kí wọ́n wá bá wọn ṣiṣẹ́ ó ní kò sí. Ó ní kódà Fúnkẹ́ Akíndélé èyí tí Àbíkẹ́ Sugar èyí tó sáré lọ báyìí gan ó ní kò lè gba irú nǹkan tí Tóyìn gbà irú ìwà burúkú báyìí èyí tó wù sí Tóyìn ó ní Fúnkẹ́ Akíndélé ò lè gbà. Ó ní tó bá tiẹ̀ ṣe Fúnkẹ́ Akíndélé ni ó ní kódà wọn ò ti fi orúkọ rẹ̀ tí wọ́n sì fi pàtàn nínú àwọn ẹgbẹ́ òṣèré bẹ́ẹ̀ ni ó sì tẹ̀síwájú. Ó ní pé ká tìtorí wípé ó ń bá Tóyìn Abraham jà kó wá lọ lẹ̀ mọ́ Fúnkẹ́ Akíndélé ó ní kì í ṣe ìwà tó dáa rárá. Ó ní kó tìtorí pé ń bá Fúnkẹ́ Akíndélé jà kó wá lọ lẹ̀ mọ́ Tóyìn Abraham ó ní ìwà ọ̀dàlẹ̀ pátápátá gbáà ni kì í ṣe tí ó yẹ kó máa bá lọ́wọ́ ọmọlúàbí ẹ̀yin tèmi. Ó mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ pọ̀ tó sì jẹ́ kí àwọn èèyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé oríyìn fún pẹ̀lú ọ̀rọ̀ tó sọ sí Àbíkẹ́ Sugar àti èyí tó sọ sí Tóyìn Abraham ẹ̀yin tèmi eléyìí ṣe kí ni ó gbẹnu tán láàrin àwọn méjèèjì ó mú ti oníkálukú fún ó mú ètò òótọ́ ọ̀rọ̀ ó sọ fún oníkálukú ẹ̀yin tèmi abẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ yìí ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí kí ni tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tí mo tún èyí tó sọ kalẹ̀ lẹ̀ yìí ṣé ẹ rí ọgbọ́n dìmú ń bẹ̀ ṣé lóòótọ́ ìwà tí ọmọbìnrin tó pe ara rẹ̀ ní Àbíkẹ́ Sugar yìí tó wù sí Tóyìn Abraham ṣó lẹ́tọ̀ọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tèmi kó ti torí ìyàwó kó wa kọ ìyálé ṣé irú wà báyìí ṣé ó sì rò wípé òun ò lọ fà nínú industry ìwà ọ̀dàlẹ̀ lélẹ́yìí tí ó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan kó máa sá fún ìwà tó wù yìí gan ó lè jẹ́ kí a lot of opportunities kó ṣe kíni kó rẹ arábìnrin náà kó rè kọjá torí pé ẹni tó bá ti ń wúrú wà báyìí tí ń wúrú wà aláìmoore àwọn èèyàn wọ́n máa ń sá fúrú ẹni bẹ́ẹ̀ ó tilẹ̀ jẹ́ pé òun náà ti jáde láti wá sọ títí ẹ rí wípé ọ̀rọ̀ rẹ̀ ó ti ń lọ káàkiri orí ayélujára eléyìí ó ṣe kíni ó gbẹnu tán ó tún wá lẹ́tìkẹ́ ọ̀rọ̀ ló délẹ̀ yìí gbogbo ohun tí ẹ̀yin náà bá rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ gẹ́gẹ́ bí ìṣe wa ní orí Kí ló ń trending.